tún wá ní àsìkò yìí lẹ́ẹ̀kan sí ibi ká wá fún yín ní ìlú àti orin ti ìbílẹ̀ Yorùbá a sì rò pé ẹ gbádùn wa dọ́ba lónìí ẹ wọ́n bá wa ká lọ.
sì ni Peter Ọlálékan ọmọ Adédòkun. Àìbámọ̀ ilé ìfẹ́ pè wá fún òde àríyá àbí fún ohunkóhun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 56 11 2745. 080 56 11 2745. Ẹ ṣé o. Ẹ kú dédé wòye ẹ̀yin èèyàn wa, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o. Àwa àti àwọn èèyàn mi, ìyẹn èmi Peter Ọlálékan Adédòkun pẹ̀lú àwọn èèyàn mi níbí, ẹ rí i pé àrà ọ̀tun la tún gbé wá lónìí. A ní ká tó wá fi àwọn ìlú dá yín lára yá. Ìlú tá gbé wá lérò wáyé òun là ń pè ní gángan. Àwọn èèyàn míì mọ̀ sí àdàmọ̀, àwọn míì sì tún mọ̀ pé ní àpàlà. Ohun tá a wá fẹ́ ṣe ń bẹ̀ lónìí, àwọn orin lóríṣiríṣiríṣiríṣiríṣi, orin àlọ́, àpagbè, àpamọ̀, orin ilẹ̀ Yorùbá lórí. Ẹ gbádùn wa dọ́ba lónìí.
abiyamọ fẹ̀yìn sọ. 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 Ẹ ṣé o, ẹ kú ìgbádùn wa lónìí. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Peter Ọlálékan Adédòkun. Èmi àti àwọn ẹmẹ̀wà mi a dúpẹ́ pé ẹ gbádùn wa lónìí. Lẹ́ẹ̀kan sí, tẹ́ bá fẹ́ pè wá àti ẹ dúpẹ́ ẹ̀yin tẹ́ ti pè wá sẹ́yìn a dúpẹ́ o. Tẹ́ bá tún fẹ́ pè wá sí, nọ́mbà wa ó ní 080 56 11 2745 080 56 11 2745. Ire o.